mọ̀tídé sórí ètò lọ́jọ́ ti tòní ìlera lọ́rọ̀ ìlera wa ló ṣe pàtàkì ìlera wa ló ṣe kókó lórí ewé àtegbò ń mọ̀ ní kò sí nǹkan kan tá a míìsì mọ́ ewé àtegbò ní ìlera ló ṣe pàtàkì ìlera ló ṣe kókó tó ọkọ́lé ogún tó ọkọ́lé ọgbọ̀n tó ra mọ́tò tó ṣe gbá tó ṣàwò tí ò bá ti sílera ọlọ́ọ̀gbọ́n asán ni ẹgbọ́n mi kí láǹfààní ayé tá a wá tí tára wò wá yá tá a wá nílera tó ṣe kíni tó ìlera tó dáa ẹgbọ́n mi ìwọ lè máa fò ní kú kọ́ máa fò ní dìde ẹgbọ́n mi ẹ jẹ́ ká kí bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ tí wọ́n lo ewé àti egbò láti fi sọmọ aráyé lóore ẹgbọ́n mi ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú rọ̀lẹ́ ẹ káalẹ́ ní ogobi tẹ́ ẹ ti ń wò wá àwọn táwa Nàìjíríà à ń kíra wa báyìí wípé àmọ̀ káàsán ìlera lọ́rọ̀ ìlera wa ló ṣe kókó ìlera wa ló ṣe pàtàkì. ìlera lóògùn ọrọ̀. ẹ wo ìlera lóògùn ọrọ̀ ọlọ́ngbọ̀ tó o bá ti nílera ọlọ́ngbọ́n ti lóhun gbogbo ṣùgbọ́n tó o bá lógún tó o bá ní 1 million 10 million lákàntì ẹ torí bá ń fún ẹ lónìí ẹ̀dọ̀ ń dùn ẹ lọ́la ẹlòmíì ló máa ná ṣùgbọ́n bá Suleiman Ẹgbẹ̀jí wọn ní ká kí yín dáadáa ẹ wo àwọn ògùn wa náà látún gbédé lọ́jọ́ ti tòní o òun náà látún gbé wá. ìlera ṣe pàtàkì ìlera lóògùn ọrọ̀. Bí kẹwàá gbọ́ ọ̀rọ̀ lórí ìlera wa. ọ̀rọ̀ lórí ìlera ni. Dr. Suleiman ló ní kí gbogbo yín o. ọlọ́ngbọ̀rọ̀ lórí ìlera ni kí bàbá Suleiman Ẹgbẹ̀jí ká tó máa kí wa ẹjẹ́ àrípọ̀ ń já lálálálá ó ṣe lólólóló orúkọ mi ò mà yí padà ọmọ ọba Biodun Kehinde Philip náà ni tó jẹ́ dókítà òun ló ti wà lórí ètò lọ́jọ́ ti tòní ẹ wò bá a ṣe ń gbé sókè tá a ń gbé sílẹ̀ òun tí mo kàn fẹ́ kẹ́ máa ṣe fún mi náà ni pé ẹ máa láàkì prógámù yìí ẹ máa share rẹ̀ ẹ wò ìlera lọ̀rọ̀ ìlera wa ṣe kí ni ìlera wa ṣe kókó bàbá Suleiman Ẹgbẹ̀jí wọ́n ní ká kí yín wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́ ẹ wò lọ́sàn-án tòní bàbá wo lọ́bi kankan bàbá wa pẹ̀lú wa nínú stúdíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí gbọ́ mi ìwọ kan máa send message sórí WhatsApp ọlọ́gbọ́ bàbá ló máa dẹ́ lóhùn máa ṣe voice call sí wọn bàbá Suleiman Ẹgbẹ̀jí wọn láwọn nídìí fi òní kalẹ̀ ìwọ sọ nǹkan tó ń ṣe ọ́ ìwọ sọ fún wọn sọ tó ṣe é. wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o. wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ. àwọn lọ́ní kíkí yín bàbá ló jókòó tí mo wò yìí lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ ló jókòó yìí wọ́n wà bí wọ́n ní ká sọ fún yín wípé ẹ̀yẹ kan máa mẹ́sẹ̀gì ẹ mọ̀ pé o ẹ máa mẹ́sẹ̀gì sórí nọ́mbà yìí 09020191999 bàbá wà nínú stúdíò pẹ̀lú wa ìwọ kan sún àìsàn tó ń ṣe ọ́
ọlọ́run gbọ́ wọ́n á dẹ̀ sọ nǹkan tó máa lò àǹdẹ́ báàgì wa bàbá wa torí pé àwọn wà ń bíbí lọ́jọ́ ti tòní pé ká dín owó báàgì ká dín kù ká ṣe promo fún ọ̀sẹ̀ kan torí pé àwọn wà ń lọrin lọ́wọ́ báyìí bàbá Suleiman Ẹgbẹ̀jì akínyìn o bàbá ló ń lo àlùjọ yìí. a sùn bẹ́ẹ̀ níta ká má sòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro àìlèṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o wọ́n tó bá sùn ní ẹ lọ́wọ́ kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí balùwẹ̀ ṣẹ́ wọ̀wọ̀wọ̀ one stone capsule jagunlabide aláyàbí òkè sẹ́gìrì làgìrì ọ̀làgìrì kàkàkà one stone capsule à ń pèrè nì tí a fi ewé àtegbò ṣe láti iléeṣẹ́ Sulawok Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló pe ewé àtegbò pọ̀ lódì capsule one stone capsule olúléeṣẹ́ wà ní Ẹgbẹ̀jì Aláwòye compound nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní Asadam road shop 7 and 9 PSN complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìyá àdòwò olóúnjẹ nílùú Ìlọrin tàbí kó máa kàn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090-2017-1999 lẹ́ẹ̀kan sí 090-2017-1999 nọ́mbà iná. ọlọ́gbọ́ inú bàbá mi ṣàdùn nípa àwọn wà pẹ̀lú wa lọ́jọ́ tòní wípé Kehinde ọmọ Biodun Kehinde ṣé bó ṣe máa pariwo rèé mo wá sọ fún bàbá mi lọ́ọ̀kan pé báwa ṣe ń ṣe ní ẹ wò ó bàbá ló fi àlùjọ náà fi pàròdú rẹ̀ yìí bàbá ṣe fún mi ní yọ̀ọ̀dá kébì náà lu àlùjọ iṣẹ́ wo ni àlùjọ iṣẹ́ wo ló ń ṣe lára gbọ́ mi ìwọ ọmọkùnrin tó o lè ṣe dáadáa tó o lè tàtẹ̀kẹ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n àbí nǹkan ọtí mọ̀ ohun tóbìnrin máa fẹ́ràn ni tó máa kẹlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n bóyá wá kéré jojú orí ẹ lọ àbí títí ẹ ò tiẹ̀ gbérí kò sí ẹ mọ aláǹgbá adẹ́rìpọ́n ẹ̀rìpọ́n máa ṣe ẹ̀gbọ́n máa ṣe bẹ́ẹ̀ bó ṣe máa ṣe o bóyá wọn náà nínú ṣòkòtò ẹ bàbá ò ṣe báyìí kò ṣe báyìí gbọ́ mi tí ò bá ti ṣe báyìí ó parí nu o tó bá gbọ́ ó parí nu ó ní ìwọ tó bá ti rí pé kò ṣe bẹ́ẹ̀ ó ní àlùjọ rèé ìwọ lu àlùjọ dá àlùjọ jẹ tó bá ti rà bẹ́ẹ̀ pakú pátápátá fìlà wà fèsì wo yóò wá nínà báyìí ni tó o bá ní máàcì tó fẹ́ gbá ìwọ tó o bá níyàwó lé dákun ọ̀rọ̀ máa mú díẹ̀ ni o ṣùgbọ́n wọn tó ní march tó ń pọ́ fẹ́ débi èkùrọ́ bàbá ló wà jókòó yìí bàbá ló sọ fún mi o wọ́n ní èkùrọ́ méjì kan ródóródó ó wà ní sáàdé obìnrin bàbá ló sọ bẹ́ẹ̀ àbí bàbá mi ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní ródóródó yẹn ìwọ tó lè tẹ̀ kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ ìwọ ti gbé àlùjò ìwọ ti dájẹ́ ẹ o àbá mi ló ní kí n máa kí yín o. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì. mo kí yín àwọn náà ló wà ń bí ó ní ẹgbẹ́mi náà dájẹ́ kálẹ́rì òrè àlùjọ ni ìyàwó tèmi náà kẹ́ ẹ lálẹ́ tòní torí tí bá ti ń ṣètò báyìí èmi máa gbé lura ní kí n tó gorí ètò mo ti gbé lura ṣùgbọ́n ní ìsìn bí ọba ṣe ń kí yín ẹgbẹ́mi náà bá ṣe kí ni ẹ kí máa gbélé ẹ kí máa gbé lura. Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má sòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro àìlèṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o wọ́n tó bá sùn ní ẹ lọ́wọ́ kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí balùwẹ̀ ṣẹ́ wọ̀wọ̀wọ̀ one stone capsule jagunlabide aláyàbí òkè sẹ́gìrì làgìrì ọ̀làgìrì kàkàkà one stone capsule à ń pèrè nì tí a fi ewé àtegbò ṣe láti iléeṣẹ́ Sulawok Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló pe ewé àtegbò pọ̀ lódì capsule one stone. ẹ wo ọlọ́ngbọ́ ó tọ̀ mí ní akíyẹmí ara àlùjọ ẹ̀ máa ní agbára ọlọ́ngbọ́ kí ló lè máa ṣe wọ̀ irú àìsàn wo ló lè máa ṣe wọ̀ èmi ò tiẹ̀ fẹ́ mọ̀ èmi ò mọ̀rú jẹ̀dí tó lè máa bẹ́ẹ̀ fínra èmi ò mọ̀ ìwọ ti gbé ìwọ dákun mọ̀ṣẹ́ kí ni ìwọ mọ̀ gbẹlura tó o bá gbẹlura tó o bá mú ẹkù ọkọ̀ òkè ẹkù ọkọ̀ òkè ni ọlọ́ngbọ́ èmi ò mọ̀ tó lè máa ṣí ọ ìwọ náà ṣe kí ni ìwọ gbẹlura gbé kí ni ìwọ gbẹlura. ọkùnrin tó lè tàdé lé pé tó bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ ọ̀run lò dáadáa.
kò lè tàtẹ̀ kanlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n. gbàgbọ́ nǹkan ọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ní solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó yá kilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹrura kò dúró déédéé ọ̀pá ìhun náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínú bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní number 1 ewu olóye street. ẹgbẹ́ mi ó náà nìyẹn àlùjọ gángan ni ọlọ́ngbọ́ bàbá mi ló lè sọ alẹ́ mi ò mọ́rù jẹ̀dí tó lè máa ṣí ẹ́ èmi ò mọ́rù dákọ́lẹ̀ tó lè máa ṣe wọ́n ni gbọ́ mi ìwọ wá kọ̀ nǹkan lára obìnrin gbọ́ mi ìwọ wá tọ̀ sẹ́rẹ́ gbọ́ mi tó o bá ti lò ó ẹkùn ni tó bá ń gbọ́ ẹkùn ọkọ̀ òkè òun ló ń jẹ́ bẹ́ẹ̀ rè àlùjọ ó máa ṣe bíbí kí n máa mú ni àlùjọ gángan gbọ́ mi tí nǹkan ọmọkùnrin ẹ tó bá kéré jọjú orí ẹ lọ ìwọ dákun ìwọ sáà ti ṣe kí ni ìwọ ti dààmú dákọ́ mú kò gbọ́ mi ọ̀lẹ́lọ ẹyọ kan ọ̀lẹ́lọ méjì ọ̀lẹ́lọ mẹ́ta kò sí iye tó ọ̀ lè lò èmi náà wà lórí ètò èmi gan ṣe kí ni èmi gan mú fúnra rẹ̀. ọkùnrin tó lè tàdé lépe tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀ kanlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n. gbàgbọ́ nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ní solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó yá kilala tá a dá mọ̀ wípé kárakára ní. gbọ́ mi tí o bá fẹ́ gbọ́ mi ìwọ ti ọ́dà ẹ̀ lọ sórí WhatsApp ìwọ ti tẹ 09020171999 bàbá wa Sulemani Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n wà ń bẹ̀ kí ló ń sọ kí ni wọ́n ń sọ ẹ gbọ́ mi kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ búlọ̀kù ẹ̀ tó bá sọ nǹkan tí ò dání tó bá sọ nǹkan tí ò dẹ búlọ̀kù ẹ̀ ẹ dákun àbáwá wà bíbí àbí ká gbà fọ̀ṣẹ́ ni ká fà fọ̀ṣẹ́ bá a sọ̀rọ̀ ní ìwọ́sẹ̀ àti ọ̀dẹ̀ 09020171999 09020171999 gbọ́ mi làwọn fi rèé iṣẹ́ wo ni làwọn fi iṣẹ́ wo ló ṣe lára. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágọ̀ ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbàràdì tó roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ṣe ségesège Lawafin herbal mixture ní kó lò nàbdàkìlù ló ń tẹ̀ gbà iléeṣẹ́ sulawok pharmaceutical nigeria limited tó wà number 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ telephone 07049765304 ó wà chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀. gbọ́ mi Lawafin ní gbọ́ mi Lawafin ó ní agbára èmi ò mọ̀rú jẹ̀díjẹ̀dí tó lè máa ṣí ọ fún àwọn obìnrin tó bá fẹ́ ṣe nǹkan oṣù tó bá máa tinú wọn máa lọ́wọ́ àbí nǹkan oṣù rẹ̀ rùn àbọ̀ ńlá mi ń rèé Lawafin ṣe wá gbọ́ mi ọkùnrin àti obìnrin alẹ́lò Lawafin àti àlùjọ gángan alẹ́lò méjì papọ̀ tá a bá lò ọlọ́gbọ́ wàá dìde ara ẹ̀ á nà lọ́jọ́ kejì ni iṣẹ́ tó ń ṣe lágọ̀ọ́ ara ó ní agbára ó dẹ̀pọ̀ gan Lawafin iṣẹ́ tó ń ṣe ó ní agbára gbọ́ mi Lawafin yìí ewé àtẹ̀gbò ó ní bàbá Sulemani Ẹgbẹ̀jì ó ní wọ́n fi ṣe kò wá sí etí ò lè lò ó ọmọ kékeré lè lò ó àgbàlagbà lè lò ó kò sí etí ò lè lò Lawafin yìí. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágọ̀ ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbàràdì tó roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ṣe ségesège Lawafin herbal mixture ní kó lò nàbdàkì. gbọ́ mi ìwọ tí ìwọ obìnrin o
tí nǹkan oṣù ẹ ó ṣe ségesège bóyá wá lóṣù yìí ó wá ní 22 ó wá di ọ̀tàtì kọ́dún tó wá sọ̀rọ̀ bó ti ṣe ségesège nìyẹn ìwọ béèrè fún ẹgbẹ́ mi o ìwọ tó ní àgbàlagbà ńlẹ̀ sùláfì náà wà bíbí o àti apasi ìwọ tó di ìfúnpá rẹ̀ ga ẹ ti mọ̀ ìwọ tó ń ronú tó wá lọ sọ́sibítù tó ní ìfúnpá ẹ̀ ga ó ní apasi ni kí tírọ̀kì tó dé ń rèé ó ti ṣe gan ìwọ tó ní ìfúnpá gíga gbọ́ mi ìwọ tó wá ní ìtọ̀ ṣúgà ó ní ìwọ tó ní ìtọ̀ ṣúgà sùláfì yìí ó ti ṣe fún ẹ gan bí làwọn fi ṣe ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló náà sí. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágọ̀ ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbàràdì tó ń roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ṣe ségesège Lawafin herbal. òun ló wà fún lóòótọ́ ni ẹ wá gbọ́ mi gbogbo èyí tẹ́ wò wá bí àwọn fẹ́ ọ̀dà fún gbogbo product wa ó ti wà káàkiri gbọ́ mi kò síbi tí wọ́n wà tí ò ní ṣe kí ni tí ò ní kàn ọ́ lára ọlọ́ngbọ́n kò sí tọ́. Dr. Suleiman ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o. bàbá mi ẹ kú ìjòkó á kí yín sáwọn èèyàn ti ń da ẹ má dáwọn èèyàn lò ó rèé ẹ wò one store rèé iṣẹ́ wo ni one store yìí iṣẹ́ wo ló ń ṣe lára capsule ni one store yìí ìwọ tí malaria ẹgbọ́n mi àsìkò yìí ọlọ́gbọ́n ẹ̀fọ́ wà ẹ̀fọ́ jẹ mímọ́ jù òní ni ó ní agbára tí ọ̀pẹ́ lásìkò òjò ẹ̀fọ́ máa ń jẹyàn ni ẹ̀fọ́ jẹ mí gbọ́ mi ìwọ tẹ́fọ́ bá wá jẹ tẹ́fọ́ yọ lẹ́nu tó ti ní malaria ó ní ó ẹ̀ka gbọ́ polówó rẹ̀. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má ṣòjòjò mọ́. Jẹ̀díjẹ̀dí ara ríro àìlèṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o. Wọ́n sọ́ka sùn ní ẹ lọ wá kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. one stone capsule jagulabide aláyàbí òkè ságiri làgiri ọ̀làgiri kàkàkà. one stone capsule là ń perí nì tí a fi ewé àtegbò ṣe láti iléeṣẹ́ sulawok nigeria limited dr suleiman ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ ló pe ewé àtegbò pọ̀ lódi capsule one stone capsule olúléeṣẹ́ wà ní ẹgbẹ̀jì aláwòye compound nílùú ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní asadam road shop 7 and 9 psn complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìyá àdòwò olóúnjẹ nílùú ìlọrin tàbí kó máa kàn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090 2017 1999 lẹ́ẹ̀kan sí 090 2017 1999 nọ́mbà iná. gbọ́ mi ó ní wọ́n ta ló wà ń bẹ̀ hello ta ló wà ń bẹ̀ o. ẹ kú ọ̀lẹ́ ta ni ta ló bá wa sọ̀rọ̀ láti ìlú o. àti àbújá ni mo gbé ń darí sọ̀rọ̀. láti àbújá kí lẹ fẹ́ bá wa rà nú àwọn oògùn wa. bàbá mi gbúdọ̀ ti ṣe lóko ní àtẹ̀wé tó kù kọ̀ọ̀bá ìlú mo gbé ń darí sọ̀rọ̀. kí lẹ sọ. èyí mo gbé ìka ìpolówó ni mò ń wò pé mo ti ń darí sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nẹ́tíwọ̀kì yìí o hello. mo ní àwọn èyí tí ó ní kíkọ́ ọmọkùnrin yẹn ni mo fẹ́. bẹ́ẹ̀ ni àlùjọ gẹ́gẹ́ ni ẹ á nọ́mbà yìí lórí whatsapp nísìnyí kí bàbá wa Suleiman Ẹgbẹ̀jì kọ́dẹ̀ máa dá yín lóhùn ẹ ṣe first call sí wọn wọ́n á dá yín lóhùn. ṣé nọ́mbà yìí wà lórí whatsapp. bẹ́ẹ̀ ó ló wà lórí whatsapp ẹ̀yẹ ẹ mẹ́sẹ̀gì wọn nísìnyí wọ́n máa dá yín lóhùn kẹ́ wá ṣàlàyé bó ṣe ń ṣe yín ẹ ṣàlàyé fún wọn wọ́n máa dá yín lóhùn ṣe ti gbọ́. yes ẹṣù àdúgbò o ṣé ẹ ti rí ìwọ náà máa pè àbí kọ́ máa mẹ́sẹ̀gì bàbá wa Suleiman Ẹgbẹ̀jì àwọn náà wà ní agbára pẹ̀lú wa lọ́jọ́ tòní wọ́n láwọn wà ń lọrin túrà ọ̀sẹ̀ yìí wọ́n wà ń lọrin ẹ bá bàbá Suleiman Ẹgbẹ̀jì ẹ bá bá wọn pàdé wọ́n wà ní asadam lágbàyàdòwò olóúnjẹ ibẹ̀ náà wà ẹ gbọ́ mi ìwọ má pé o kàn máa mẹ́sẹ̀gì lórí WhatsApp one story one story. Dr. Suleiman ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má ṣòjòjò mọ́.
jẹ̀díjẹ̀dí ara ríro àìlèṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o wọ́n tó bá sùn ní ẹ lọ́wọ́ kára wálé. ọlọ́ngbọ́n ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ṣé a rí wá sọ yìí ọlọ́ngbọ́n ṣiṣẹ́ gan gbogbo oògùn tó wà bí ìwọ tó ní àgbàlagbà kì í ṣe ìgbà tó bá tó kú tán tẹ́wàá lọ ra màálùú wọn la tó bá pẹ́ ní ọmọ ìwọ ra báàgì oògùn wa ra báàgì gbogbo pírọ́dọ̀tì ló ti wà nínú rẹ̀ ìwọ ọ̀dà fún bẹ́ẹ̀ làwọn bá wa dáyàn lóhùn lọ́wọ́lọ́wọ́ lọ́ba yìí máa mẹ́sẹ́ẹ̀gì bàbá wa Suleiman Ẹgbẹ̀jì lórí WhatsApp yìí 09020171999 09020171999 ìwọ náà sọ nǹkan tó bá ṣe é gbọ́ mi sọ nǹkan tó bá bẹ́ẹ̀ fínra ewé àtẹ̀gbò ńlá kó papọ̀ tá a fi ṣe àwọn oògùn yìí tá a fi ṣe wọ́n jáde one stone. kúlùkùlù sí àjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. one stone capsule jagunlabide aláyàbí òkè sẹ́gìrì làgìrì ọ̀làgìrì kàkàkà. one stone capsule à ń pèrè ní tí a fi ewé àtegbò ṣe láti iléeṣẹ́ sulawok nigeria limited dr suleiman ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ ló pe ewé àtegbò pọ̀ lódi capsule one stone capsule olúléeṣẹ́ wà ní ẹgbẹ̀jì aláwòye compound nílùú ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní asadam road shop 7 and 9 psn complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yàdòwò olóúnjẹ nílùú ìlọrin tàbí kó máa kàn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09020171999 lẹ́ẹ̀kan sí 09020171999 nọ́mbà yìí náà sì tún ní whatsapp nọ́mbà wọn. gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ẹ lè order fún one stone capsule lórí nọ́mbà whatsapp wọn yìí lọ́gán ni ó sì kàn yín lára. one stone capsule òkò kan tí pa igba àrùn lẹ́sẹ̀kẹsẹ̀. one stone capsule ni ẹ lọ wá kára wá lè jí pépé. ọlọ́ngbọ́n lè order fún o tí ẹ nídìí má ṣe wàhálà kankan ìwọ nọ́mbà yìí lórí whatsapp ìwọ kàn sí voice call ẹ dákun o mo fẹ́ ra báàgì product yìí o tágbára ò bá ká ní ńlá kékeré wà ìwọ béèrè fún kékeré bóyá lẹ́yìn yọ nìwọ́n dẹ̀ fẹ́ rà ní gbọ́ mi gbogbo ẹ̀yin dẹ̀ wá lọ òyìnbó ẹ mọ̀ pé DHL wọ́n wà fún wa ọlọ́gbọ́n yóò tẹ̀ yín lára kò sí kẹtẹ fẹ́ látọ̀dọ̀ wa tí ò ní tẹ̀ yín lára gbogbo àwọn oògùn wa ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ọlọ́run o. jẹ̀díjẹ̀dí ò sí mọ́ tipẹ́ àtìgbà tí mo ti mọ láwa fi tì ẹ̀yìn ríro kànjọ̀gbọ̀n nǹkan oṣù tí ò ṣe déédé fọmọbìnrin láwa fi tì ní kò fẹ́ lura. òdodo ọ̀rọ̀ bọ́mi ti poró náà tójó kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lòògùn ìbílẹ̀ láwa fi tì wú jẹ̀díjẹ̀dí ti gbòǹgbò ẹ̀yìn ro mẹ́yìn dúdú ti kànjọ̀gbọ̀n ibà ti rógo nǹkan àlejò ọmọbìnrin tí ò ṣe déédé tàbó múnira dání gbogbo ọlọ́mọkùnrin tó ti dakúrẹ̀ tẹ̀ ní láwa fi tì ó tó lára sọ bí ẹni sọ gbàdójúlówó ọkùnrin ìkókó ẹ tún wá gbọ́ o lawafin powder tea náà lọ dára fáwọn tó ń wojú olúwa fọ́mọ lawafin tea tẹ́ ẹ ti mọ̀ bí àmọ́ owó náà ló tún yíra padà dé pẹ̀lú agbára alákọ̀tún làjọ nafdac ṣe jẹ́ ló ń tẹ̀ gbà lawafin tea ló ń jáde láti sulawok tradomedical nigeria limited sẹ́wà ní ẹgbẹ̀jì aláwòye villa làkà òkété balẹ̀ jẹ́rù nílùú. ẹrù Ògbómọ̀ṣọ́ ni bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n tẹ́ bá ní gbogbo àwọn product wa yìí ó ṣá prapra ni ó ṣe pọ́pọ́. akíbádé èmi ló ṣe ọtọ wá rù hàn gàngàn báyìí. wo mẹ́wàá ń ṣe mí bí n bá. hello ta ló wà ń bẹ̀. ẹ kúrò lẹ́ta ní láti ìlú o. ní orí ètò láwà ẹ ṣe first course orí WhatsApp wọ́n máa dá yín lò táwọn bá ti dá yín lò èrò pọ̀ tán dá lò lọ́wọ́ ni ẹ̀yin nìkan kọ́ bí àárín ẹ bó ṣe jẹ́ nìyẹn ti sọ fún yín ẹ ní láti pè orí ètò làwa wà táwa ṣètò lọ́wọ́lọ́wọ́ báyìí. lóru ẹ̀yọ́ ni ya kódà rírìn náà gò fẹ́ jágara wo òun ló mọ̀ fúnra ẹ̀. ní n tó báyìí ló ń dé mara akíbádé lọ jẹ́ ń gbọ́ látọjọ́ yìí níbi tí sulafin wà. sulafin. sulafin lọ́kọ ẹ̀. fún àwọn kára ojú ríran dédé kára ríro dìgbàgbé ọwọ́ kan ẹ máa lo sulafin kára dúró dédé ẹ máa lo sulafin kára ó mọ̀kún egbò igi àtàtà la fi ṣe. sulafin wà ní olómi àtọ́níyẹ̀fọ́ powder àjọ nafdac sì jẹ́ ló ń tẹ̀ gbà. panko kí oògùn ìbílẹ̀ ni tó dènà àìsàn ètò àtọ̀jú tó ń fa ọ̀pọ̀ ṣúgà ságọ́ ara. iléeṣẹ́ alhaji dr sulaiman lawal ẹgbẹ́. ọlọ́ngbọ́ sulafin ìwọ tó ní ìtọ̀ ṣúgà bóyá ó tó ti lọ ṣe test
wọ́n ní ṣúgà pọ̀ lára òun nìyí àbí wọ́n tọ̀ ṣeré ìwọ́n tọ̀ ní ìṣẹ́jú òun nìyí sulafin ní tí ní ìwọ́n tí àti fi sínú omi gbóná wọ́n lè fa àlùjọ wọ́n lè fi lo sulafin àbí wọ́n kó nǹkan lára obìnrin àbí wọ́n ní toilet disease àbí obìnrin tó ń tọ̀ síbi tí ó yẹ kó tọ̀ sí àìsàn irú àìsàn wo ni wọ́n kó bóyá ọkọ látara obìnrin ni o ibikíbi tó bá wù ẹ́ tó o bá ti kó ìwọ lo sulafin yìí sulafin. Akíbádé èmi ló ṣe ọtọ wá rù hàn gàngàn báyìí. wo mẹ́wàá ń ṣe. ẹlòmíì arú gàngàn yóò wá gbẹ yóò wá dàbí ìgbálẹ̀ ó ti kó nǹkan nù. ndí n bá sùn lóru ẹ̀yọ́ ni ya. wàá máa tọ̀ yù ọlọ́gbọ́n ti kó nǹkan nù. ẹ̀gọ́ ò fẹ́ jágara. wo òun ló mọ̀ fúnra ẹ̀. ní n tó báyìí lónìí. bàbá tí wàá sọ pé ló mọ̀ fúnra rẹ̀ tiẹ̀ nǹkan sí àwẹ̀ o ń rèé. ẹ mara Akíbádé lọ jẹ́ ń gbọ́ látọjọ́ yìí níbi tí sulafin wà. sulafin lọ́kọ ẹ̀. fún àwọn kára ojú ríran dédé kára ríro dìgbàgbé lọ́wọ́ kan ẹ máa lo sulafin kára dúró dédé ẹ máa lo sulafin kára ó mọ̀kún egbò igi àtàtà la fi ṣe. sulafin wà ní olómi àtọ́níyẹ̀fọ́ páúdà àjọ NAFDAC sì jẹ́ lóǹtẹ̀ gbà. panko kí oògùn ìbílẹ̀ ni tó dènà àìsàn ètò àtọ̀jú tó ń fa ọ̀pọ̀ ṣúgà ságọ́ ara. iléeṣẹ́ Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jú. bẹ́ẹ̀ ni àwọn onípẹ́ máa lọ lọ́jọ́ ti tòní bí wọ́n fẹ́ ọ̀dà àbí wọ́n fẹ́ béèrè 09020171999 bàbá Sulaiman Ẹgbẹ̀jì wá ti fẹ́ máa lọ o ṣé ẹ máa kí gbogbo ọmọ Nàìjíríà ní bàbá ní rárá bàbá àbí ẹnjíníà mi ṣé ẹ máa sọ bàbá ní bàbá ẹ sàrọ̀ àjòkó yìí jẹ́ abáwọ̀ àbí ìwọ sáà ti ọ̀dà fún tó bá wù ẹ́ bàbá ló máa dé lóhùn ìwọ ṣàlàyé bó bá ṣe ń ṣe ẹ́ bàbá aṣọ nǹkan tó máa lò 2017-1999 má jẹ́ kí àǹfààní yìí má yẹ kó ṣe kíni mo yẹ kó kọjá. Akíbádé èmi ló ṣe ọtọ wá rù hàn gàngàn báyìí. wo mẹ́wàá ń ṣe mí bí n bá sùn lóru ẹ̀yọ́ ni ya. kódà rírìn náà gan ò fẹ́ jágara. wo òun ló mọ̀ fúnra ẹ̀. ní n tó. wọ́n sọ pé ló mọ̀ gbogbo ẹ̀sán tó bá ń ṣe ọmọ sọ pé ló mọ̀ mo sọ pé ló mọ̀ dákun jọ̀ọ́ ìwọ pé bàbá Sulaiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ 09020171999 09020171999 ìwọ ọ̀dà fún gbogbo tó bá ṣe ẹ́ ìwọ pè sí WhatsApp call mẹ́sẹ̀gì text message lórí WhatsApp ní o bàbá Sulaiman Ẹgbẹ̀jì wá ṣe kí ni wá dẹ lóhùn orúkọ mi ò yí padà ọmọọba Biodun Kehinde Philip náà ní orúkọ tèmi ẹ wò ó. Dr. Sulaiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má sòjòjò mọ́. ẹ wò ó èmi ti fẹ́ máa lọ nìyẹn o. ìlera lọ́rọ̀ ìlera ṣe pàtàkì ìlera ló lágbára jù 09020171999 09020171999 ọmọọba Biodun Kehinde Philip. ìlera ṣe pàtàkì ìlera lọ́rọ̀. ọlọ́gbẹ́ni ọlọ́mọ̀ ṣe kókó máa wo torí owó ìlera ò ìlera súnmọ́ bí kẹwàá gbọ́wọ́ ọ̀rọ̀ lórí. ẹ má gbàgbé láago mẹ́sàn-án òní lálẹ́ òní ẹ máa bá bàbá Sulaiman Ẹgbẹ̀jì ẹ máa bá wọn pàdé àwọn àti torótoró àyànfẹ́ ẹ máa bá wọn pàdé bàbá Sulaiman Ẹgbẹ̀jì láago mẹ́sàn-án lálẹ́ òní àti torótoró lórí prógráàmù tó máa ṣe yìí tá a ti gbé sí alẹ́ ẹ máa bá wọn pàdé live and direct táwọn máa sọ ìwọ̀n òwúlò
láti inú ìwé wọ́n máa sọ egbò tẹ́ máa lò àìsàn tó bá ń ṣe yín wọ́n á sọ oògùn tẹ́ máa lò tẹ́ lọ ṣe fúnra yín. Olúwa ló lè wẹ̀ àti egbò, ó fi ṣọmọ aráyé lọ́rùn.